lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. ẹ̀yọ́ ajá mọ̀ kíra wa kú ọjọ́ méjì mẹ́ta. ṣé Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní bọ́ bá ń tó bí ọjọ́ méjì mẹ́ta tá a ti ríra wa. ẹkú àti náà là á kíra ẹni. mo kí gbogbo yín pé ẹkú ọjọ́ méjì mẹ́ta. ẹ sì tún káàbọ̀ sí Òwe Yorùbá TV, níbi tá a ti ń fún ara wa ní ọlọ́kan ọ̀jọ̀kan òwe Yorùbá. Gẹ́gẹ́ bá a ti máa ń sọ, àwọn ìṣẹ̀lẹ̀ ló dìtàn, ìtàn ló yí padà tó dòwe. Òwe lọ́wọ́ adi tí a fi ń yanjú ọ̀rọ̀, tá a fi ń pẹ̀tù sí áwọ̀, tá a fi ń sọ̀rọ̀ láwùjọ. Bí ọmọ ẹni ọ̀bá sì gbẹ́nà a kì í fẹ́nà sí i, bọ́mọ ẹni ọ̀bá gbòwe a kì í fòwe sọ̀rọ̀ fún. Òwe Yorùbá tàbí kí n pé òwe lẹṣin ọ̀rọ̀ fún ti sáà yìí, òun náà ni mo pè ní bí ọmọdé bá ń gúnyán eérú àgbàlagbà ò gbọ́dọ̀ máa ro kàyéèpẹ̀. Bí ọmọdé bá ń gúnyán eérú àgbàlagbà ò gbọ́dọ̀ máa ro kàyéèpẹ̀. Eléyìí túmọ̀ sí pé bọ́mọdé bá ń ṣe bí ọmọdé, àgbà sì mọ̀ ṣe sí àgbà. Àwọn nǹkan kan wà tó jẹ́ pé ọmọdé ló yẹ ká bá níbẹ̀. Àwọn ìwà kan wà tó jẹ́ pé àwọn ọmọdé, àwọn màjèsín, àwọn èwe, àwọn ọ̀dọ́ ńlọ yẹ ká bá níbẹ̀, kì í ṣe àgbàlagbà. Torí Yorùbá ní àgbàlagbà ò gbọ́dọ̀ máa ṣe láńgbáláńgbá. ńlá wà fi pé bọ́mọdé bá ń gúnyán eérú àgbàlagbà ò gbọ́dọ̀ máa ro kàyéèpẹ̀. Gbogbo àná la mọ̀ nǹkan tí wọ́n ń pè ní eérú. Eérú ni àjónákù àjóná igi. Tí igi bá ti jóná, àfìgìrànná tàbí èédú, àtàná sí èédú tó bá ti jóná, tá a ti wá lò tán, tá a wá pa tàbí kú fúnra ẹ̀, eérú nù. Láyé àtijọ́ àwọn ìyá wa máa fi eérú yìí, wọ́n á máa fi ṣe ọṣẹ dúdú. Láwọn ìlú táwa ti wá gan, wọ́n gba eérú, wọ́n fi fún wa lọ́ṣẹ. Wọ́n gba eérú, wọ́n fi fún wa lọ́ṣẹ. Bí ọmọdé bá ń fi ìwà wàrà ṣe nǹkan, àgbà sì máa lo ọgbọ́n àgbà àti sùúrù. Àgbà máa lo ọgbọ́n àgbà àti sùúrù. Ìdí ni wípé iṣẹ́ àgbà ó gbọ́dọ̀ yàtọ̀ sí tọmọdé. Ńlá fi pé bọ́mọdé bá ń gúnyán eérú àgbàlagbà ò gbọ́dọ̀ máa ro kàyéèpẹ̀. Gbogbo tó lè fa ìpalára fún ọmọdé ni àgbà gbọ́dọ̀ máa ṣe àkíyèsí ẹ̀. Àgbà gbọ́dọ̀ sí nídìí ìbàjẹ́ o. Síbẹ̀ fẹ́ kó bàjẹ́ ni ẹjẹ́ àjọ bàjẹ́ irọ́ o. Àgbà gbọ́dọ̀ wà nídìí kó lè dáa. Báwọn ọmọdé ò bá tiẹ̀ mọ ìwúlò, tàbí tí wọn ò mọ àǹfààní, tàbí tí wọn ò ní faradà, àwa àgbà la máa tọ́ wọn sọ́nà. Láfi wá pé bọ́mọdé bá ń gúnyán eérú àgbàlagbà ò gbọ́dọ̀ máa ro kàyéèpẹ̀. Àgbà tó bá fẹ́ tolé tòlú kì í sí nídìí ìbàjẹ́. Ni Yorùbá fi ní bọ́mọdé bá ń gúnyán eérú àgbàlagbà ò gbọ́dọ̀ máa ro kàyéèpẹ̀. Bọ́mọdé bá ń ṣèṣì bó bàjẹ́ àtúká, àgbà tó mọ̀ wípé kò síbi tó ń fẹ́ sáré lọ, tó rọ́mọdé ní sáré fẹ́ àgbà abíkun dùngbẹ̀ bí àpò, kò síbi tí àgbà fẹ́ sá lọ. ńlá fi sọ pé bọ́mọdé bá ń gúnyán eérú àgbàlagbà ò gbọ́dọ̀ máa ro kàyéèpẹ̀. Òwe Yorùbá, òwe lẹṣin ọ̀rọ̀ fún ti sáà yìí, òun náà nìyí. Ẹ jẹ́ àfìsàgbèjì ara. Èdè Yorùbá wuyì, àṣà Yorùbá rẹwà púpọ̀. Ẹ jẹ́ ká ṣe àmúlò rẹ̀. Ìwúlò òwe yìí òun náà ni fún àwọn tí wọ́n bá ń sọ wípé bí lágbájá ṣe ń ṣe lọ́nà tí ọ̀dà, ẹ jẹ́ ká bá wọn ṣe bẹ́ẹ̀. Ńlá fi pé bọ́mọdé bá ń gúnyán eérú kò yẹ ká gbàlagbà máa ro kàyéèpẹ̀. Báwọn bá wà nídìí kó bàjẹ́, ó yẹ káwọ́ tó wọn sọ́nà, tàbí káwọ́ wà nídìí kó dáa ni. Èdè àti àṣà Yorùbá ò ní parun. Ẹ má gbàgbé láti subscribe sí channel yìí, Òwe Yorùbá TV, Òwe Yorùbá TV, pẹ̀lú Àkàndá ọ̀rọ̀ Awíkonko. Bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ bá mi sọ, ẹ jẹ́ á sọ̀rọ̀ lórí Telegram
+1 937 969 0257 +1 937 969 0257. àjù wa ṣe o.